bí ló bá lọ lógún ọdún ọjọ́ kan báyìí ni òtítọ́ ó dé bá a. Bẹ́ẹ̀ bá gbàgbé ibi tá a ti ń bọ̀ kò yẹ kẹ́ ẹ gbàgbé ibi tá a dé. Ẹ má bínú pé mo dá yín lágara lórí ìtàn yìí. Mo ń ṣe àpéjọpọ̀ ìtàn kan tá a fẹ́ sọ ni tá a pè ní ọjà ògo. Ìtàn yìí ó dàbí ìran, ó dàbí ìtàn, ó dàbí ọ̀rọ̀ àgbàlagbà. Ọ̀rọ̀ àgbàlagbà sí leléyìí. Ìyẹn gbọ́dọ̀ ṣọ́ra sọ ni nítorí pé ẹnu mi àgò ń bẹ̀ wọ́n, ẹnu mi àgò kí n má fẹsẹ̀ sílẹ̀ fẹnu kọ, kí n má kàwọ́ lérí fẹsẹ̀ janlẹ̀, kí n má rogun wàhálà, kí n má rogun ìdààmú, káyé mọ́ kí mi kú rọ̀jú. Ẹ wò ó, ọ̀rọ̀ yìí ti dójú ẹ̀, ẹ bá ń jókòó kẹ́ ẹ mọ́ ẹ bá ń gbọ́rọ̀ yìí lọ. Ọjà ògo. Ìtàn ni, ọ̀rọ̀ ni, ìṣítí ni, ìmọ̀ ayé ni tí ò yí ẹnì kankan. Bí mo ṣe ń sọ̀rọ̀ mi bọ̀, ṣe rántí a ti wà ní police station. Àbúrò rẹ̀ yìí tó ti gbé wùmù ẹ̀ lọ, òun ò lè sọ̀rọ̀ mọ́, háàhá ló ń ṣe. Wọ́n ti mọ̀ pé mi ni. Ìyá náà ti wà ń bẹ̀. Nígbà tó yá, táwọn ọlọ́pàá sọ wípé kọ́kọ́ ti arákùnrin mẹ́wọ̀n náà. Ìyẹn burúkú ní ọlọ́yà ọlọ́wọ́ àbúrò méjèèjì, ó tún lè yàwó, ó tún ilé, ó tún rẹ́lẹ̀ lẹ́wọ̀n, ó tún lọ wú, ó tún fún ìlú ògùn jẹ kiri kan. Inú ti bí àwọn ọlọ́pàá yẹn. Ọ̀rọ̀ tí lójú túbọ̀ kò pẹ́ sígbà náà bí DPO ṣe wá nìyẹn. What is happening here? DPO sínú ọ́fíìsì, IPO kéèsì yẹn láti ló wà bẹ́ẹ̀. Ẹ má bínú tí bá ń gbé wọn síra wọn. Ọ̀gá ọlọ́pàá ló dé, wọ́n ní DPO ni. Ó wọlé dé padà. Ó ní what is happening here? Wọ́n ní kò sí nǹkan kan. Wípé máa yìí, ó ti bẹ̀rẹ̀ sí àwọn ọlọ́pàá ti bá ara kẹsàn-án, ó ti bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀. Ìkànnì is a killer, murder case lọ́rọ̀ tó wà nílẹ̀ kíní kan. Wọ́n ní ṣé woman ṣó ti report ni? Ṣé ó ti report case yẹn ni? Àbí mo ti wá launch case yẹn ni? Ní mo ti wá report case yẹn ni? Ó ní no, ó ní but what? But what? How can you do to somebody? Ọ̀tọ̀lọ́jọ́ tí wọ́n gbé wá, ọ̀tọ̀lọ́jọ́ tẹ̀ ń dá. By Monday, no, it's not by Monday. By tomorrow, arrange the case, ó lọ sí court. By tomorrow, arrange the case, ó lọ sí court. Eléyìí tí mò ń sọ yẹn, tí gbogbo yín ń sọ yẹn, kò dọ́dọ̀ DPO. A ló lọ bá DPO. Báwo lọ̀rọ̀ ṣe jẹ́? Ọ̀rọ̀ tó bá ṣe tilẹ̀ ní ó gbé. Ẹlọ́jọ́ kan. DPO ní no case, he has no case to answer. Ṣé bí wọ́n àtẹ́jú pé wọ́n lẹ́wọ̀n ilé pé òun ló fún un lóògùn tó ń fi fún jẹ? Where are the evidence? Ṣé ó ti wá launch complaint ni? Kò launch complaint. Uncle by àwọn ìgbà ẹni bá coincidence and you think you can just detain him. You cannot detain him. Yes, sir. Oga, are you Mr. Lagboya? Femi, yes, see me in my office. Ẹ kó wọlé mi lọ́fíìsì mi. You. Arrange the way baby on lọ sí court. Alájà Ṣèkínà ni. What is happening here? Ló bá gbé fóònù wọn. Wọ́n bá pè. Nígbà tá Alájà Ṣèkínà pè. Wọ́n bá ní ọmọ ilé ni. Alájà Ṣèkínà pé ọmọ ilé ni kí ni? Ọmọ ilé ni kí ni? Ọmọ ilé rárá o. No, òun ò fẹ́ kọ́ ọmọkùnrin yẹn súnlé. Wọ́n ní kò sí bọ́tà máa ṣe sí. Ọmọ ilé ni. Wọ́n sọ gbogbo à ń bẹ́ẹ̀ pátá sẹ́yìn. Alájà Ṣèkínà bẹ́ẹ̀ ni ẹ sọ̀rọ̀ pé kò sí bọ́tà máa ṣe sí o. Ọmọ ilé ni o. Ọmọ ilé. No problem. Alájà Ṣèkínà ní no problem, kò sí wàhálà. Ṣebí kó máa lọ àbí? Àwọn IPO àwọn tó wà mẹ́rin pé kò sí bọ́tà máa ṣe sí o. Bó ṣe wà yẹn, lédi yìí tí ò bá lọ sẹ́wọ̀n díẹ̀ ló máa kú. The only thing tó lè yọ lédi yìí tí ò fi lọ sẹ́wọ̀n ìyẹn gẹ̀yìn, and we need that on our side. Ìyá yẹn náà ti ń side ọmọ ẹ̀.
ìrìkejì àwọn méjì yòókù tó sì ń bá sùn ó ti ń ṣáìdì ẹ̀gbọ́n wọn Fẹ́mi. náà ìyẹn tiẹ̀ kò sí dá dúró ìyàwó òun tó máa dúró sí tẹ́ ẹ bá rí ọ̀rẹ́ mi ẹ máa gbé ọmọ 50 years ni ó jù mí lọ lóòótọ́ but ó ti wá gbójú kò jẹ́ 40 something lọ ó ti wá gbó tó báyìí ó ju kódà 60 years ni kò sí kó bí ó gbójú ó jẹ́ ó dá owó kan gbọ̀n ojú ẹ̀ wá kó sínú wá dàbí arúgbó ọmọ kan ló sì bí tó bí ẹ̀ náà lóbìnrin náà ni tó bá ní òun ò ṣe kéèsì mọ́ alájà àṣẹkínà ló bá lọ sọ̀rọ̀ pé orí báyìí sọ fún wọn pé ò ṣe kéèsì mọ́ sọ fún wọn pé ó fẹ́ withdraw case ibi ò lọ ní pé ó fẹ́ case sọ pé ó fẹ́ withdraw case if not so ọmọ yìí tó bá lọ sí prison ìwọ náà ò lè máa kú dànù ọmọ yìí ló mọ àṣírí nǹkan tí wọ́n ṣe fún ẹ olómọ nǹkan tó máa solve problem ẹ ọkọ ẹ ti lù ẹ ó rí glasses ó rí ó rí láti fi jókòó lóko ló ti ń gbàwẹ̀ nígbà tó ń bí ọmọ yìí tán láti fi jókòó tó ń ṣe nǹkan oṣù ẹjọ́ ò dáná àwọn ẹjọ́ ọ̀sẹ̀ kí ni àbẹ́jọ́ ò dáná àwọn ẹjọ́ ò dáná ẹ̀kẹ́ olóòwò ní subhanallah ẹjọ́ ò dáná rẹ̀ ọba lóhun ò ṣe kéèsì máa jẹ́ kí ni pé ẹjọ́ ò dáná rẹ̀ tó má ti ẹ̀ pa ẹ́ tọ́mọ ẹ̀hàn tó pọ́mọ ẹ̀ tẹ̀lé ẹ ṣé kò dáa wo a máa bọ́ ọmọ ẹ̀ sùn torí ilé bó ṣe wà yìí ó ti fi ọkàn ẹ̀ fún Sátánì ló bá ní òun ò ṣe kéèsì mọ́ ẹ má fáìlì mọ́ òun ò ṣe kéèsì mọ́ IPO sọ pé ok òun máa sọ pé ẹ ṣe kéèsì mọ́ pé ẹ wá bẹ ṣe máa gbà bẹ́ẹ̀ béèlì ọmọ ilé ni ajá kí n máa pè ní béèlì ẹ̀ kí ẹ̀ tó ti ọ̀dọ̀ DPO dé àwọn ti san òun ti san ọdún ẹ̀kún sọ ọkọ̀ gbọ̀ kéèsì fún àìlẹ̀ pé ní woman sọ pé òun ò ṣe kéèsì mọ́ ní bá DPO bá ní pé kọ́ńtọ̀ pé woman yẹn wá bí wọ́n threatening ẹ̀ ní ó bá níbẹ̀ ó bá ní òun ò ṣe kéèsì mọ́ ajá ṣe kí wọ́n wá tẹ̀lé wọlé wọ́n ní ajá kí wọ́n wá ní àwọn kí DPO èmi ò tẹ̀lé wọn wọlé wọ́n kí DPO pé from Mr. Kini ó dárúkọ ẹ̀ ẹ kọjá mẹ́ta àbúrò mi ni lady a ṣe kéèsì mọ́ a fẹ́ bẹ́ẹ̀lì ọ̀rọ̀ family ni a máa lọ ní family a fẹ́ bẹ́ẹ̀lì bọ̀bọ̀ yìí a fẹ́ bẹ́ẹ̀lì lady yìí a máa bẹ́ẹ̀lì ẹ̀ so we are not doing case again really bí ọkọ sọ pé pé òun ọmọ wọn rí o wọn kì í ṣe family girl woman sọ pé family mi ni wọ́n sister mi ni wọ́n bó ṣe gba bẹ́ẹ̀lì lady yìí ni wọ́n bẹ́ẹ̀lì yes àwọn ilé fẹ́ kéèsì máa yìí so àwọn fẹ́ open kéèsì yẹn ó ṣe báyìí so the competition against it wọ́n ní the competition one wọ́n ní okay kò sí problem tomorrow morning we are coming lè arrest ẹ báyìí wọ́n ní wọ́n lè arrest ẹ without but DPO sọ pé kò ní case so wọ́n lè arrest ẹ wọ́n ní okay àti ṣeun èmi ìyàwó ṣé rí àwọn táàrin tàwọn tó ń bá pàṣẹ pọ̀ ní àwọn èèyàn o tó jẹ́ wípé wọ́n ti lò wọ́n èmi alájà Ṣèkínà ìyàwó onísun ẹ̀jẹ̀ ọmọ tí wọ́n ti yọ wúmẹ̀ àwọn mẹ́rẹ̀ẹ̀rin àjọ lọlé alájà Ṣèkínà tó pé mi pé ọkùnrin ò ní sunlé yẹn wọ́n ní òbí ọkọ ẹ̀yìn ò ní sunlé oníkòṣọkọ̀ ọ̀hún mọ̀ bàbá ọmọ ẹ̀ kò ní sunlé ẹ̀ lẹ́nu ẹ̀dẹ́lẹ́ lòún pè wọ́n ní kò ní sunbẹ̀ àìsàn kan kò ní sunbẹ̀ wọ́n ti rán àwọn èèyàn síta bó ṣe kúrò ní police station tó ń lọ báyìí ó gbé ìyá ẹ̀ síbẹ̀ wọ́n ti dá dúró wọ́n dẹ̀ mú ọmọ sínú mọ́tò wọ́n ní màmá ẹ máa lọlé tẹ́ bá lọ sí police station ẹ kò fẹ́ waste ẹ̀mí ẹ̀ ni o ẹ máa lọlé wọ́n ní bó ṣe mú lómi wọ́n ní wọ́n á mú débẹ̀ ibi tó máa mú wọn dé máa mú wọn nú fúláàtì yẹn ni ó ní ilé Alájà Ṣèkínà tẹ́ bá wọ ọbẹ̀ tẹ́ ẹ bá ṣọ́ra ẹ máa ti yàrá kan bọ́ sí yàrá kan yàrá kan bọ́ sí yàrá kan yàrá kan bọ́ sí yàrá kan ni ó ní bó ṣe lọ bẹ̀rẹ̀ ó ní bó ṣe ní kókó máa bọ̀ ní lálẹ́ yẹn lóru yẹn tó ń rí báyìí ní ọ tó ń fojú nǹkan báyìí ó bá tiẹ̀ dúró ẹ ṣe wo ni mo ṣe é ná tó tún fẹ́ rán mi lẹ́wọ̀n ṣé o mọ̀ pé mo mọ secret yìí ló bá ní I will not say anything so o arrest mi àbí mo ní you will not say anything àbí ibi ìbẹ̀rẹ̀ máa wà fún odidi ọ̀sẹ̀ méjì ṣùgbọ́n kó tó bá ti báyẹ̀ èsì láàrin ọ̀sẹ̀ kan láàrin 7 days o mọ tó máa ṣe é
bá ní ká tó ń bá yá